bẹ́nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o rírọ́ bá lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. ló máa lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo kí yín lọ́mọdé mo kí yín lágbà mo kí yín lọ́kùnrin lóbìnrin lónílé lálejò àtọyúnú àtàṣẹ ẹbí gbogbo yín ni mo kí Ọmọlúkà yín rèé mo tún ti dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé o mo kí ọmọdé mo kí àgbà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín kíbi tẹ́ bá ti ń wò mí ìbá ṣe nínú Facebook ni ìbá ṣe nínú YouTube ni ìbá ṣe nínú ibikíbi yòówù tẹ́ ti ń wò wá ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ máa bá wa pín ètò yìí encourage wa ẹ múnú wa dùn nígbà tá a bá ń ṣètò tẹ́ ẹ bá wa pín tẹ́ ẹ láìkí ẹ a máa fa ìrẹ̀wẹ̀sì báyàn lọ́kàn
ìdí tí mo ṣe ń bẹ̀ yín nìyẹn pé ẹ̀yin tẹ́ ń wò wá ní Facebook ní YouTube pàápàá jùlọ YouTube ẹ bá wa máa pín, ẹ share, ẹ bá wa gbọ́. Tẹ́ bá ti ń gbọ́ ẹ máa rí òtítọ́ díẹ̀ dìmú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí bí gbogbo ọba ti ẹ̀dẹ̀ wájú òtítọ́ lọ́dọ̀ yín ẹ ṣáàrí díẹ̀ mú bẹ́ẹ̀ tó jẹ́ òtítọ́ tí ẹ lè fún àwọn míì tí wọ́n á gbọ́ táwọn náà tá wúlò tá ṣe ara wọn láǹfààní. Ọmọlúkà ni mò ń jẹ́, mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé, ọmọ òkúrúkúrú lógun sá, ọmọ àtipá kirikiri lọ́ọ̀tẹ̀, ọmọ ajílógún kájúbá kéèyà. Táíwò Fásánmi, you are welcome. Táíwò Kíkẹ́mi o Fásánmi, ẹ káàbọ̀. Ẹ̀yin tèmi ní TikTok mo kí yín o. Owólabí Adénìkẹ́, thank you, you are welcome. Sadio Sani tó ẹ káàbọ̀ o. Gbogbo yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní TikTok, gbogbo yín ni mo kí. Yorùbá bọ̀ wọ́n ní bí ó bá nídìí obìnrin ẹ̀jẹ̀ kú mo lu ìdí tí mo fi wálé ní gbogbo yín lẹ tún mọ̀ bí kì í ṣe lórí ọ̀rọ̀ Yorùbá tí mo fi gbogbo ìgbà tí mo máa ń wá ń tẹnu mọ́. Ọmọlúkà, calm down, calm down, calm down, calm down, calm down, calm down, calm yourself down. Oh God. Calm down. Calm yourself. Ẹ̀rọ bàbá ẹ̀rọ bàbá ẹ̀rọ. Yorùbá bọ̀ ó ní ojú tó bá ti rọ̀ tó bá dẹ̀ jù òun ni irú rẹ̀ ń sọ. Mi lérò pé gbọ́n tí mo sọ. Ohun tó bá rọ̀ lárọ̀ ojú tó rọ̀ jù òun ni irú rẹ̀ ń sọ. Ó lọ́rọ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ dira ogun ń bọ̀ a máa jà á lè escape ẹ̀. Ogun tó ti yẹ káwọn bàbá wa jà káwa kó jẹ́ pé àwa làwa máa gbádùn ogun yẹn, àwọn bàbá wa wọ́n yẹrí. Àwa ọmọ la fẹ́ ja ogun yẹn sìn yìí o, a dẹ̀ máa jà á. Kò dẹ̀ sí ní tó máa yẹ. Torí pé kí ni ìyà táwọn bàbá ńlá ti wá fi ilẹ̀ fún wa táwa wá ń jẹ lénìí. Ìyà táwa ń jẹ lénìí a gbọ́dọ̀ fi ilẹ̀ dàwọn ọmọ. Tá a bá fi ilẹ̀ dàwọn ọmọ tó ń bọ̀, mo fi gbogbo tí mo ní búra fún yín ni. Àfàìmọ̀ ni wọ́n gbọ́n tó ń jẹ́ Yorùbá mọ́. Gbogbo àwọn ọmọ wọ̀nyí ni wọ́n máa deny. Rorẹ́ ẹnìkan ní wọ́n ti sọ̀rọ̀ rẹ́. Màá sọ fún yín ẹ má wọrí. Rorẹ́ ni bóyá ká pè ní pimples lédè òyìnbó, òun náà ń pè ní rorẹ́. Rorẹ́ pimples. So tá a bá filẹ̀ dá àwọn ọmọ wọ̀nyí á máa deny Yorùbá wọn pé àwọn ò kì í ṣe Yorùbá. Bẹ́ẹ̀ bá sì kíyèsára kò ní sí tó ń jẹ́ Yorùbá mọ́. Ayé ìsìn tá a wà gan, àwọn ọmọ wa ti ń deny Yorùbá lójú ayé wa. Wọn ò fẹ́ sọ Yorùbá, wọn ò tiẹ̀ fẹ́ kán kà wọ́n mọ́ Yorùbá, wọn ò fẹ́ kán rí wọn bí Yorùbá. Bó o gbé ìwé Yorùbá fún wọn láwọn ò lè kà, bó o gbé Bíbélì Yorùbá fún wọn láwọn ò mọ̀. Kò sí kí n tó níṣe pẹ̀lú Yorùbá wọn ò mọ̀. Bó o fún wọn láṣọ Yorùbá wọn á láwọn ò lè wọ̀. Ṣùgbọ́n fún wọn ní jeans, gbé English ìwé fún wọn, gbé ti bí sílẹ̀, kán wọ jeans kán ṣe gbogbo ẹ̀, dédé wọn ló ṣe. Wọ́n ti ń deny, wọ́n ti ń sẹ́ ìran Yorùbá lójú ayé yín. Tẹ́ ẹ bá wá lọ tán kọ́, kí lẹ lérò pé ó máa ṣẹlẹ̀? Àyàfi kẹ́ ẹ múra. Ẹ̀yin ẹgbọ́n tí Sultan ń sọ, ṣé mo pé mi ti ń sọ̀rọ̀ fún yín tipẹ́? Mo ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ọjọ́ ti pẹ́ díẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lẹ sọ pé Ọmọlúkà ó kàn fẹ́ sọ̀rọ̀ ni, ó kàn ń wérò ni, òun wá àwọn tó fẹ́ wù ẹ́ ni. Èmi ò kí ẹ̀. Ọlọ́run kó má febi pa wá. Ṣùgbọ́n màá máa sọ òótọ́ nítorí pé kí ni òtítọ́ ló máa ń lékè. I will tell you the fact. Bí àwọn ará Òkè Ọya ṣe ń fà wọ́n bá wa ń wọ́lẹ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ làwa ṣe fi wọ́n ń wọ́lẹ̀ ni ìjà ti wà tipẹ́tipẹ́tipẹ́. Ṣùgbọ́n tí wàá dojú ẹ̀ báyìí, eye for eye, blow for blow, blood for blood. Ọba tó bá sọ pé ọba tèmi á mú epo, èmi náà sọ, tára Òkè Ọya bá sọ pé ọba tèmi á mú epo, èmi náà pé òun náà bá sọ pé àwọn ọba tiẹ̀ náà á máa dín. Àjọṣe fúnra ní.
do me I do you. Tó bá wá da ogun kájọ jà, ẹni bá máa bá lọ kó bá lọ. Ṣùgbọ́n èmi dẹ̀ mọ̀, mo kẹ̀dẹ̀ mọ̀ pé mi ò ní gbógun lọ tèmi. Aṣẹ́gun lèmi. Èmi ń sọ eléyìí kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ sọ jí ni. Ẹ wo ohun tójú yín rí, ẹ wo àwọn ohun tó ń ṣẹlẹ̀. Eléyìí ò ṣàì tó sọ fún yín wípé wàhálà ń bọ̀. Ẹ wo gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Àwọn ọmọ Yorùbá inú yín ń dùn. Àwọn Fúlàní halẹ̀ mọ́ yín. Wọ́n balẹ̀ yín jẹ́ débi wípé àwọn ọmọ yín tán bá lọ lé ìwé tán wọn ò lè jókòó sí Nàìjíríà kan ṣiṣẹ́. Ẹnìkan sọ̀rọ̀, ó ní kò sí Fúlàní tàbí Haúsá tó ń lọ sókè òkun. Wọn ò ń travel, wọn ò ń jápa. Torí pé kíni kan tó ṣe tán, wọ́n á fún wọn níṣẹ́. Nàìjíríà tẹ́jọ ni. Àwọn ọmọ tiyín tó kàwé, I have been saying this, ọ̀pọ̀lọpọ̀ sọ pé hatred, hate speech, kò ní dáa fẹ́yìn tẹ́ bá sọ pé hate speech. Ẹ ní kúre. Ìwọ kàwé, ìyá ẹ struggle, ó gbowó lápò, ó gba ti gbọ́múlé láǹtà, ó gba ti mọ́sùn, ó gba mọ́kàtíkè, ó fi gbogbo ẹ̀ àtowó irú àtàtà, ó jọ́n pọ̀, ó fi lọ school. Nígbà tó o dé ní first degree ẹ, ó tún wò ó pé jẹ́ kí n kúkú sún síwájú, bóyá tó bá tiẹ̀ sún síwájú, bóyá rí opportunity. Ó tún lọ ṣe master. Ó ṣe master yẹn dé, ó tún dé sákàtà ìyá tó bí ẹ àti bàbá ẹ. Àwọn náà tún bọ́ ẹ, ó ríṣẹ́ ṣe. Àwọn tó dẹ̀ ní secondary school tàbí tí wọ́n ní third class ní university, níbi tí wọ́n ti ní first class tó ti ní second class upper. Àwọn tó ní third class or second class lower, wọ́n ṣe ń parí náà ṣe ń gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Torí pé kí ni wọ́n jọmọ Fúlàní? Torí pé kí ni wọ́n gbàgbọ́ pàwọn ló ní Nàìjíríà? Iṣẹ́ tó yẹ kán gbé fún ẹ based on merit, wọ́n á gbé fún ọmọ tiwọn. Ẹ̀dẹ̀ lẹ́jọ́ jórílẹ̀-èdè kan. Àwọn bà Nàìjíríà jẹ́ débi wípé ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ káàárọ̀ oòjíire, ọmọ ẹlẹ́ran, ẹ̀rẹ́ran jẹ, ẹ̀rẹ́ egun jẹ, ẹ̀ráṣọ fi bóra. Wọ́n bàjẹ́ fún yín débi pé ẹ wá rí i pé the only option fún yín, ọ̀nà àbáyọ fún yín ni pé kẹ́ ẹ jápa lọ sókè òkun. Òkè òkun yín tẹ́ ẹ ń jápa lọ, ibẹ̀ náà ti pàṣẹ ń sìn pé kán máa dá yín padà wálé o. Amẹ́ríkà lẹ rí o. Ṣé ẹ mọ̀ pé Dubai, United Arab Emirates, wọ́n sì pàṣẹ ẹnu ọjọ́ mélòó kan iná ṣe gbé embargo kúrò lórí yín. Wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ pé kí Nàìjíríà wá sọ́dọ̀ wọn mọ́. Wọ́n wọ́gi lé ní pápátá. Àwọn tó wà ńbẹ̀ gan wọ́n tún lé wọn pé ẹ máa lọ àfẹ̀yìn. The same thing ní South Africa. Wọ́n ti ẹ̀dídì ń pa wọ́n ní South Africa. Tán bá ti rí wọn, wọ́n ló jẹ́ xenophobia. They kill them. Láìpẹ́ láì jìnnà Canada rẹ̀ sí ní deport àwọn èèyàn yín wálé. America ti ń deport wọn. Many countries of the world. Ẹ má gbàgbé ilé tó ṣẹlẹ̀ ní United Kingdom, UK, tí wọ́n lòdù wọn, tí wọ́n kó wọn lọ bóyá Rwanda náà lọ Rwanda sí. Rwanda náà rù wọ́n lọ, bóyá Zimbabwe dẹ̀ ní mímílẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin rí opportunity, ẹ rí i pé ọ̀nà àbáyọ ni pé kẹ́ ẹ kúrò ní ilẹ̀ yẹn tí àwọn Fúlàní tán bàjẹ́ fún yín. Ọ̀nà àbáyọ yẹn ni pé kẹ́ ẹ sá lọ sókè òkun, kẹ́ ẹ jápa lọ. Òkè òkun yẹn ni wọ́n ti kó yín sínú ṣáká tán dá yín padà wá sí Nàìjíríà yìí. Ẹ tí mọ kankan. Wọ́n fojú yín hàn mọ̀ bo ìtẹ́ ń sá fún ẹ padà sí díẹ̀. A ní kẹ́ ẹ dúró, kẹ́ ẹ jẹ́ ká jọ ja ìjà yìí, ká jáde bí tán jáde, in tó bá gbà ká jọ fún. Níbi tí wọ́n prove fún yín dé, ẹ gbọ́ ohun tí Sultan tó sọ. Ó sọ fún yín pé ilẹ̀ Yorùbá is free, òun lè ṣe ẹni tó bá wù ú níbẹ̀. Òun lè dára tó bá wù ú níbẹ̀. Tó bá jọmọ́ tẹ̀sìn, in tó bá wù òun lòun lè ṣe. Ẹ jọ̀ọ́, ṣé ibi ẹ̀sìn kọ́ ni wọ́n ti ń gbà wọlé láti bẹ̀rẹ̀ wá ni? Ṣebí ẹ̀sìn ni Álímì gbé wá tó fi dọ́gbọ́n tan Àfọ̀njá, tó fi tàn jẹ, tó dẹ̀ wọlé sí gbogbo ìran ọmọ Yorùbá lára. Wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbà bí ẹ̀sìn. Ṣùgbọ́n kíní kan ni mo fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá mọ̀.
ipe kì í ṣe àwọn Fúlàní ló mú ẹ̀sìn Islam wọ ilẹ̀ Yorùbá. Ẹ̀yin Yorùbá tẹ́ ẹ pera yín ní mùsùlùmí, ẹ̀yin lọ́pọlọ yín dorí kodò, ẹ̀yin lórí yín ò pé tẹ́ ẹ fẹnu ọlẹ̀, ẹ fẹnu ògiri. Mi ò sọ́rí láti sọ torí inú bí mi sí gbogbo yín pátápátá torí pé kí ni orí yín ọpọlọ yín dorí kodò ní ẹ ríran. Ẹ torí ẹ̀sìn ẹ gbàgbé inú ilé, ẹ torí ẹ̀sìn ẹ gbàgbé ìrandéran yín, àti ẹ̀túnrọ̀pọ̀ mú afọ́kàngbé mu tó pera òun lọ́mọ tó ọmọ àlè Yorùbá tó jẹ́ pé ó tún sọ kàtígóríkálì pé ẹ̀sìn yẹn ó ṣe kókó sóhun ju àwọn ìran òun lọ. Ànábì Muhammadu tó jẹ́ ẹni tó ní ẹ̀sìn tó dá ẹ̀sìn tí wọ́n ń ṣe òun sílẹ̀, ó jà nítorí ìran ẹ̀, ó jagun, ó yọ idà, ó pa àwọn èèyàn lọ nítorí ìran ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin orí ọpọlọ yín dorí kodò ní ẹ kì í ríran, ìdílé fi ń mí, ìdílé fi ń ronú. Iyẹ̀pẹ̀ ló wà lórí yín, kò sọpọlọ ń bẹ, òun lẹ ṣe ń pariwo pé ẹ̀sìn wọ́n gbà bí. Mo sọ fún yín nínú ètò tí mo ṣe láti, mo ní gbogbo ọ̀nà làwọn pípù yìí ń gbà wọlé sí ìran Yorùbá lára. Wọ́n gbà bí ẹ̀sìn, wọ́n gbà bí iṣẹ́, wọ́n gbà bí owó, wọ́n gbà ọ̀dọ̀ àwọn ọba lóríṣiríṣi. Ẹ kíyèsára. Ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn Islam nílẹ̀ Yorùbá, tó bá bá wọn gbàbọ̀dè láti Saudi tàbí láti north wá sílẹ̀ Yorùbá, ó máa ṣòfò tìrantìran ni ò ní jẹ́ èèyàn, wá ṣòfò débi wípé wọn ò ní gbúrò ìran ẹ̀ máa láyé. Kì í ṣe Mùsùlùmí nìkan àti Kìrìsìtẹ́nì gan tó bá gbàbọ̀dè, ṣùgbọ́n Kìrìsìtẹ́nì ò kì í sábà gbàbọ̀dè. Àwọn tó ń pera wọn ní Ìsìláàmù yìí, ẹ̀yin gangan dẹ̀ lẹ́ ń bá ayé jẹ́, ẹ̀yin lẹ́ ń da ayé rú. Ẹ gbọ́, kì í ṣe Sultan Sokoto, kì í ṣe North, kì í ṣe Danfodio, kì í ṣe òun ló mú ẹ̀sìn wá sí ilẹ̀ Yorùbá. Ottoman Danfodio délẹ̀ Yorùbá ní 1813 ló ṣe wọ ibi tó ń pè ní Nàìjíríà wá, tó ṣe bẹ̀rẹ̀ sí ní jagun. 1813 ilẹ̀ ti mọ́ tán níbí. 1813 bàbá mi ó sì wà láyé, wọ́n ti bí. 1813 Ottoman Danfodio ìgbà yẹn ló ṣe dé, tó dé sí Sokoto, tó bẹ̀rẹ̀ sí ní jagun, tó ń pa tibí, tó ń pa tọ̀hún, tó ń pa kúkúrú, pa gígùn, pa tọ̀hún, pa tibí, tó fi gbalẹ̀ lọ. Ẹ̀sìn Islam ti wà nílẹ̀ Yorùbá, àwọn ti gbé e wá, kì í ṣe àwọn ló gbé ẹ̀sìn Islam wọlé Yorùbá. Yorùbá fúnra wọn ló lọ mú ẹ̀sìn wá láti ọ̀dọ̀ Mansa Musa, fúnra wọn náà lọ mú wá torí ọ̀pọ̀lọpọ̀ òye òye ọ̀pọ̀lọpọ̀ torí pé kí ni ọpọlọ yín dorí kodò ẹ̀ ṣetán láti kẹ́kọ̀ọ́. Mansa Musa ọba ni nílẹ̀ Mali. Ìran Yorùbá a wà lára orílẹ̀-èdè tó dìvẹ́lọ́pù orílẹ̀-èdè Mali torí pé kí ni Yorùbá máa ń ṣòwò lọ sí gbogbo bẹ̀. Yorùbá kó gbogbo nǹkan, a kó àkún, a kó iyùn, a gbé àwọn nǹkan tó jọjú, nǹkan mèremère, obì, àwọn aṣọ, sányán oríṣiríṣi. Yorùbá kó gbogbo ẹ̀, a rù ú, wọ́n á rìn ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, ọ̀pọ̀lọpọ̀ oṣù, wọ́n á rìn lọ sórílẹ̀-èdè Mali. Wọ́n á tí Yorùbá bá ti débẹ̀, wọ́n á kírètì àyè, wọ́n á máa tibẹ̀ ṣe rírà kátà. Yorùbá ti bẹ̀ tajà, wọ́n á tún rà bí, wọ́n á tún tà ń bẹ̀. Wọ́n lè lo odidi ọdún kan àbí méjì níbẹ̀ kó tó di pé wọ́n á tún padà wálé. Ibẹ̀ ni wọ́n ti gba ẹ̀sìn Islam tí wọ́n ti gbé wá sílẹ̀ Yorùbá. Kì í ṣe àwọn Fúlàní, kì í ṣe Òkè Ọya alẹ̀ sí ti wá. As a matter of fact, àwa gan gba ẹ̀sìn síwájú wọn lọ́hùn. Ṣùgbọ́n lẹ́ni ńkọ́, àwọn ló ń pàṣẹ ẹ̀sìn Islam fún yín. Ẹ̀yin òpònú àpọ̀dà dìdìrín dúró bá àgbà ìyà àgbà ìsọnù nílẹ̀ Yorùbá. Ẹ̀dẹ̀ ń pa kúbẹ́kúbẹ́ fún wọn. Ẹ̀ ń ṣe gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ nígbà tó jẹ́ pé ọpọlọ yín ó dorí kodò. Sultan wa sọ fún yín pé òun la láṣẹ Islam ní gbogbo Nàìjíríà. Níbi táyé ẹ̀yin tẹ́ pera yín ní Islam nílẹ̀ Yorùbá, níbi táyé yín rún wéwém dé, mi ò kí I don't hold anybody ẹja apology. Mi ń ṣe ta ni Ọlọ́run, ẹ lọ gbọ́lọ́pàá yín wá.
níbi táyé wólówólódé ẹ̀rí kankan ṣe tí wọ́n bá lọ pé nǹkan kan pa yín papọ̀ pẹ̀lú àwọn ìmáàmù Haúsá, ìwọ tó ti kẹ́kọ̀ọ́ tó ti mọ gbogbo nǹkan nípa Islam, nípa Arabic, tí ìmọ̀ ẹ̀sìn yí ẹ dáadáa, tó bá débi tán ti fẹ́ kírun, ṣé wọ́n máa gbà kó kírun fún wọn ni? Wọn ò ní gbà. Wọ́n lò mọ̀ ní òótọ́ ọmọ wọn kékeré tí ò tó bàtà ẹsẹ̀, wọn á ní òun ni kó darí ìrun fún ẹ. Wọn ò ní gbà kí wọ́n kó lídìí ìrun. Gbogbo yín dẹ̀ ọpọlọ yín dẹ̀ doríkodò, ẹ nírònú. Sultan wa ń sọ sí i pé òun lè create Sharia lè wọlé Yorùbá bó bá ṣe wù. Yorùbá has been existing for more than 11,000 years. Kò sí nǹkan tó jẹ ọmọ ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ìjàrí, ẹ̀yin lẹ gbèdé, àdèmá bá yín jà, ìjọba gbàlá máa fún. Àwa ti ṣètò yín. Ṣebí mọ́fítì Ìwó ó ti sọ yí pé kán pààyàn kan bá lè pààyàn, ẹ ṣe gbá tẹ bá lè ṣe, ẹ ṣàwò tẹ bá lè ṣe. Mọ́fítì Olúwo tẹ́ ẹ bá mọ̀ ẹ tètè mọ̀ sí pé àwa gan ti ṣetán yín. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ prepare, go and prepare yourself. Ogun bọ̀ àdèmájà. Mo ń sọ mò ń tún sọ ẹ̀yin tẹ́ ń wò mí, ẹni bá sọ pé àní jagun gba ilẹ̀ Yorùbá ó ń tanra ẹ̀jẹ̀ ni, èmi ò jẹ́ kẹ́nìbọ̀dì tàn mí. Bàbá Akíntóyè lẹ́ẹ̀ni kò ní sẹ́gun kò ní síjà ọ̀nà mà. Bàbá wa nìyẹn, àwọn náà wọ́n fẹ́ mọ àwọn bàbá peace, wọ́n fẹ́ àlàáfíà. Kò sí dídì, kò sẹ́ni tí ò fẹ́ àlàáfíà. Èmi gan fẹ́, mo mọ tán pè lógun. Ṣùgbọ́n níbi tó dé yìí àjọ máa jà ní, ẹni bá fẹ́ kú ni kó kú, ẹni bá fẹ́ kú kó kú. Àjọ jà, ẹni bá yẹ. Ṣé wá rí, ẹ jẹ́ wá sòótọ́ fún yín. Ẹ̀yin ọmọ Yorùbá, téèyàn bá so oògùn tó o bá fi dán mọ́ ìyá ẹ̀ wò, ọmọ bàbá ẹ̀ kò ní sá fún ẹ ṣá. Níbi tá ń bá lọ yìí, ẹ̀yin ìkà tẹ́pẹ́ra yín ní nǹkan burúkú nílẹ̀ Yorùbá, tẹ́ torí ẹ̀sìn tẹ́ fẹ́ sọ ilẹ̀ Yorùbá dá nǹkan mi, orí yín gan láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́. Orí yín láti bẹ̀rẹ̀, torí ẹ̀yin gangan ni, ẹ̀yin ní èṣù bẹ́lẹ̀kẹ́, ẹ̀yin ní àṣetánì. Èmi ò máa ń tẹ́rí nínú Islam ló ń da yẹ́rù. Tẹ́ bá ń gbọ́ tẹ́rọ́rìsì bí ẹ ti gbọ́ ìran kírísítẹ́nì tó kórajọ tán sọra wọn di tẹ́rọ́rìsì ni. Ẹ̀yin gbọ́ rí ni. Ẹ máa gbọ́ Islamic sect, ISWAP, Boko Haram. Àwọn lẹ́mọ̀ máa bá ń bẹ̀. Ẹ̀sìn rédèrèdè. Ẹ̀sìn tí ò níyọnu Ọlọ́run nínú. Ó gbẹ́nu mi láti sọ. Ẹ wo rádaràdà tán ṣe. Ẹ wo ti Kwan Wan. Ó gbíta ìwé ẹ ló sọ pé wọ́n ganu. Ẹ dẹ̀ bọ́ sórí afẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé ọkùnrin yẹn gbé ṣépè. Ẹ ṣépè. That is to tell you pé ẹ̀sìn yẹn òun ṣẹ̀sìn àlàáfíà, yín lẹ̀ pé lẹ́sìn àlàáfíà. Ọ̀nà wo ló fi jẹ́ tàlàáfíà? Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ jẹ́lẹ́sìn yẹn nílẹ̀ Yorùbá, tẹ́ bá wá gbà pé ẹ fẹ́ máa sìn pó tẹ́yìn lọ́rùn, ó wù yín ẹ fẹ́ máa sìn lọ. Kí ló dé tẹ́ wá sọra yín dẹrú sábẹ́ Sultan? Ta ló sọ fún yín pé Sultan of Sokoto pé òun ló mú ẹ̀sìn wá fún yín? Ta ló sọ fún yín pé Sultan of Sokoto pé ó gba ẹ̀sìn jù yín lọ níwájú Ọlọ́run? Tó bá jẹ́ lóòótọ́ lè àlá yín ló tọ́pọ̀ lọ́run ló jẹ́ òun lọ́lọ́run. Ta ló sọ fún yín pé ó gba ẹ̀sìn jù yín lọ? Ta ló sọ fún yín pé ó mọ Ọlọ́run jù yín lọ? Tó fi jẹ́ pé gbogbo yín sì di sókè nítorí ìmáàmù, nítorí Sultan. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín táyé yín máa wó dànù. Ìkan nísẹ̀yìn ẹ dìde ẹni àwọn ò lè dọ̀bálẹ̀ láyéláyé fọ́ba torí pé àfáà àbí ìmáàmù ní bàbá ọba, sódì ẹ̀fọ́ àwọn ò lè dọ̀bálẹ̀ fọ́ba. Tó o bá lọ sí Ìlọrin tó dọ̀bálẹ̀ fọ́ba Ìlọrin, tó o bá lọ sí Sokoto tó dọ̀bálẹ̀ fọ́ba Sokoto, tàbí bá kankan ní north tó o bá òfin, ìran ẹ máa parẹ́ ni. Ìwọ nìkan kọ́ ni wàá parẹ́, ìwọ àti ìran àti ẹbí ẹ parẹ́ ni. Tẹ́ẹ̀ni ní ìpamọ́ láyé nílẹ̀ Yorùbá, ìran yín máa parẹ́ ni. Tẹ́ẹ̀ni ní ìpamọ́. Ẹ kọ́ tí ẹ kẹ́gbẹ́ fún pé mi ni mo sọ bẹ́ẹ̀, Ọmọlúkà ni mo jẹ́. Ẹ parun ni. Ẹ sọ gbogbo everything wa ẹ sọ di rédèrèdè. Ẹ bẹ̀rẹ̀ sí ní gbà, ẹ fi ń tafàlà, inú yín ń dùn. Ẹ rò pé ẹ ṣe nǹkan ni torí èlò ni wọ́n fún yín. Èló ni wọ́n fún ẹ mọ́fìtì, èló náà fún ẹ Olúwo. Owó tó jẹ́ pọ̀run lẹ ti máa lọ parí nínú ẹ̀. Owó tó jẹ́ pé ọ̀run àpáàdì lẹ ti máa lọ parí nínú ẹ̀.
ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lèmi ń bá wí mi ìwà pẹ́ lórí ètò lẹ́ni ẹ lọ gbáradì ẹ lọ múra ogun ẹ múra ìjà ṣé rò bí àwọn kì í tẹ́mtì àwa ni wọ́n ń halẹ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín tẹ́ bá mọ̀ kẹ́ mọ̀ lẹ́ni ṣùgbọ́n ìhàlẹ̀ wọn kò sí tó fẹ́ jẹ́ fún àwa àwa ti múra jáde ti ṣe tán ni tó bá gbà lámà fún sọ́tàn ní sọ fún yín ẹ pín prógrámù yìí sọ́tàn ní sọ fún yín pàrà tó wo òun lòun lè dá nílẹ̀ Yorùbá ìwọ̀sí àbùkù ńlá ìgbà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ tó ti ń reign Ọọ̀ni Ilé Ifẹ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ 40 about I think Ọọ̀ni Ilé Ifẹ̀ 46th ló jẹ́ nígbà tí Sultan ṣẹ̀ dé historically ìgbà tí Sultan Ottoman Dan Fodio tó ṣẹ̀ṣẹ̀ dé Ọọ̀ni tó ti jẹ́ nílé Ifẹ̀ 46 ló ti jẹ́ òun yẹn gangan ó wá fẹ́ sọra ẹ̀dọ́ba mọ́ yín lọ́wọ́ ńlẹ̀ Yorùbá ẹ̀yin Yorùbá dẹ̀ ṣe bí eléyẹ̀ ń wòran ẹ̀yin Yorùbá tí mò ń bá sọ̀rọ̀ kí tẹ́ bá lérò yìí pé àwọn tó jẹ́ mùsùlùmí nìkan lọ̀rọ̀ yìí kàn kò kà wọ́n nìkan gbogbo ìran Yorùbá ló kàn torí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ tó bá délẹ̀ tán á kan kìrìsìtẹ́nì á kan oníṣẹ̀ṣe wọ́n ní dandan àfi tó bá gbé iṣẹ́ àríyá wa wọ́n gbìyànjú ẹ̀ lọ́yọ̀ọ́ àké àṣerálì à protest wọ́n tún padà ó di fara ó dèkìtì wọ́n kúrò lẹ́kìtì wọ́n lọ sí Ọ̀ṣun wọ́n lọ sí Ògùn wọ́n ṣà láwọn fẹ́ máa pín kiri wọ́n fẹ́ ṣe nífẹ̀ẹ́ ìyẹn ló tiẹ̀ surprise mi jù irú àrífín lá àrífín ilé ìyàgbẹ́ ẹ fẹ́ gbé sàríà lọ sí Ifẹ̀ Òǹdáyé ibi ojúmọ́ ti mọ́ wá ibi táyé ti bẹ̀rẹ̀ Ifẹ̀ ẹ béèrè tán ni Ilé Ifẹ̀ kọjá ibi téèyàn fi ń ta yín ó kọjá ìlú téèyàn kàn fi ń ròyìn lásán ọ̀pọ̀lọpọ̀ ìlú tó wà lórí ilẹ̀ alààyè lẹ́nìí Ilé Ifẹ̀ ni wọ́n ti ṣàn jáde ẹ̀yin wá fẹ́ lẹ́ẹ̀fẹ́ gbé sàríà ẹ fẹ́ lu agídí ẹ̀yin kan tiẹ̀ tún lu agbára débi wípé ẹ ń sọ òkò mọ́ ààfin gbogbo yín yẹn ló yẹ kẹ́ ẹ parẹ́ pápátá tí bá ṣe pé sùúrù ọ̀jájá pọ̀ jù mọ́dánù ọba ni kò ṣèṣe ọba bàbá ẹ̀ ṣèṣe ọba ẹ tó ẹ pẹ́ fẹ́ ṣèṣe ọba gidi tẹ́ fẹ́ wà pé ọba tó bá lórí ohun gbogbo tó bá lórí àṣẹ tó bá lórí òrìṣà bá lórí gbogbo ẹ ẹnikẹ́ni gbogbo àwọn tó bá gbìyànjú tó gbé anything sókè tán láwọn fẹ́ gbọ́wọ́kọ́wọ́ ní Ilé Ifẹ̀ kílẹ̀ tó mọ̀ yẹ kí wọ́n máa gbẹ ní kán máa jó dànù ní kán jóná abẹ́rò pé kò ságbára ẹ̀ ńlẹ̀ Yorùbá ni ó wà bẹ́ẹ̀ àwa mọ̀ pé ó wà àmọ̀ pé ó wà rádaràda upon nonsense. Ẹ gbà ẹ̀yin ọmọ Yorùbá kí n tó wá tẹ mo mọ ní tí mo torí ẹ fẹ́ bá yín sọ̀rọ̀ gangan lẹ́ni ẹ pín programu yìí kẹtẹ tí yín kẹ gbọ́ ṣé ẹ̀yin fúnra yín ti fojú yín rí ẹ ti rí pé nǹkan ti ń bàjẹ́ ẹ ti rí pé nǹkan ti ń dojúrú ṣé ẹ mọ iye ọmọ Nàìjíríà tí wọ́n dìpọ́tù wá tán fẹ́ dìpọ́tù wá láti Amẹ́ríkà ṣé ẹ mọ iye tí wọ́n jẹ́ ìbéèrè ni mo ń bi yín o ṣé ẹ mọ iye tí wọ́n jẹ́ tó fẹ́ deport wálé nínú wọn ìdánilójú wà yìí pé if not 50% at least a máa súnmọ́ tó máa jọmọ Yorùbá nínú wọn wọn á lé yín wálé ilé tẹ́ ń sá fún mo ń garanti yín ni ṣe bá àwọn wọ̀nyẹn ara wọn tá ní ìwé tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà president kan jẹ tó sá àtàwọn tó ní ìwé wọn ò tẹ́ fẹ́ rí wọn gbogbo yín ni wọ́n lé dànù ilẹ̀ yín tẹ́ ń sá fún yẹn wá padà wá síbẹ̀ tẹ́ ẹ bá wá ló bá wá ṣeéṣe tẹ́ ẹ ti lajú yín sílẹ̀ tẹ́ Fúlàní ti wá gba ilẹ̀ yẹn tán bá dìpọ́tù yín l'Amẹ́ríkà máa wo ibi tí wọ́n fẹ́ kó yín wá tó bá wù yín ẹ má pín kò kàn mí mo ti sọ tèmi Ọlọ́run tó ṣẹ̀dá ìran ọmọ Yorùbá tó dẹ̀ ṣẹ̀dá èmi fúnra mi ó ti rínú mi ó ti rọ́kàn mo mọ̀ pé mo sa ipá mi mo sọ̀rọ̀ nígbà tán bá wá lé yín nítorí tẹ́ ẹ ti fòdì ọwọ́ yín tẹ́ ẹ ti ń wòran tí Fúlàní gba ilẹ̀ ìmọ̀ yín lọ́wọ́ tán bá wá dìpọ́tù yín lọ́hùn ibi tẹ́ ẹ wá fẹ́ wọlé sí aṣojú yín aṣojú èmi náà máa wo ibi tẹ́ ẹ fẹ́ wọlé sí nígbà tẹ́ ẹ bá nílẹ̀ mọ́ tí Fúlàní ti gbalẹ̀ yín mọ̀ yín lọ́wọ́
already gan gbogbo ilẹ̀ òun náà ti gbà tán èyí tí Ìgbò gbà Ìgbò gbà èyí tí Fúlàní jogún ẹ̀ lójú ayé yín lójú ẹ̀mí yín. Yorùbá pẹ̀lú gbogbo incident tó ṣẹlẹ̀ yìí àátúnrí nínú yín tó tún máa káwọ́ sókè tá tún máa sọ pé ìjọba government is the best. ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ bẹ́ mi lórí nítorí pé mo sọ̀rọ̀ Tinubu mi ní kẹ́ ẹ má wá bẹ́ orí mi ẹ wá bẹ́. ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin amòye tẹ́lẹ̀ ń gbọ́ mi ṣé èní ní Nàìjíríà ṣẹ̀bẹ̀ sí ní gbóná janjan ni ṣé ni ló ṣẹ̀bẹ̀ sí ní dàrú ni ṣé rẹ̀jíìmù Tinubu ló ṣẹ̀ dàrú ni. lóòótọ́ gbogbo àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé ó ń ba nǹkan jẹ́ àmọ́ ìgbésẹ̀ tó gbé ó fara ní àwọn mẹ̀kúnnù ó fara ní àwọn ènìyàn. kò sí gbogbo ààrẹ tó jẹ tí ò kì í gbé ìgbésẹ̀ tí ìgbésẹ̀ ò ní nira. ẹ jẹ́ kí Tinubu parí kí Tinubu lọ. ààrẹ tó ń bọ̀ á tún gbé àwọn ìgbésẹ̀ kan á tún gbé àwọn pọ́lísì kan dìde tí ẹlòmíì á wo omi títí bí eléyìí á bẹ́ sínú omi yẹn kò tiẹ̀ ní rómi bẹ́ sí gan. ayé á sun yín ọ̀run á sun yín ẹ̀ ní mọ eléyìí tẹ́ fẹ́ ṣe inú méjèèjì. ṣe bá sọ òtítọ́ fún yín ni pé ọ̀nà àbáyọ ni pé ẹ jẹ́ kí oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni ká gbẹnu sọ̀hún ẹni ká gbórí wá kán bẹ. kò sí tí wọ́n bá ń tàn yín ẹ má tara yín jẹ. gbogbo eléyìí tẹ́ ẹ rí tí Tinubu ẹnìkan pè mí Tinubu ti ń gbìyànjú ó ti ń ṣiṣẹ́ Tinubu ò ṣe nǹkan kan kò sí anything. gbogbo eléyìí tẹ́ ẹ rí pé Tinubu ṣe yẹn ọ̀rọ̀ ẹ̀ dàbí ilé tó fẹ́ dàwó lulẹ̀ tẹ́ wá ní kán fi igi gbé dúró ẹ jẹ́ ká fi igi gbé ká kún lọ́dà kí ló máa gbẹ̀yìn ẹ̀ wíwó náà ní àwò ni kò sí tí Tinubu fẹ́ ṣe. tí Tinubu bá ti anything tí mi bá débẹ̀ mo garanti yín á yí gbogbo ẹ̀ po á turn ẹ̀ upside down á tún wá wọ́ọ̀sì ju ti tẹ́lẹ̀ lọ. òtítọ́ máa ń lékè ni ẹ má gba ọ̀rọ̀ mi sọ pé dandan ni kẹ́ ẹ gbà. ẹ bá ń pín prógrámù yìí. ayé ti Nàìjíríà ti wó tipẹ́tipẹ́ kì í ṣe ní ló ṣẹ̀ṣẹ̀ wó kì í ṣe ayé Tinubu ó pẹ́tẹ́ ti sunkún ìlú lé o nǹkan wọn ó ṣe o why tó fi rí bẹ́ẹ̀ ìdí ni pé ìpínlẹ̀ Nàìjíríà lórí irọ́ ni lórí irọ́. ẹ bá mi like program yìí ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ẹ bá mi tẹ̀ like TikTok. ìpínlẹ̀ irọ́ lórí irọ́ ni wọ́n gbé ìpínlẹ̀ Nàìjíríà lé. ìdí tẹ́ ṣe máa sunkún ebi títí láéláé nìyẹn kò sí ní tẹ́ fẹ́ fi yẹ. èyí tó wá dùn mí jù tó bí mi nínú jù òun lẹ́yìn tẹ́ wá kóra yín tẹ́tẹ́lẹ́ ń gbàdúrà. àdúrà wo ló wà lẹ́nu yín? ṣé wọ́n sọ fún yín pé Ọlọ́run mọ ibi tó ń pè ní Nàìjíríà ni? Ọlọ́run dá ìran Yorùbá àwọn British dá Nàìjíríà. ẹ wá ń gàdé Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe. ọjọ́ tí ìrandíran àwọn pásítọ̀ babaláku bàbá yín tí wọ́n ti ń gbà àwọn tó súnmọ́ Ọlọ́run jù yín lọ Nàìjíríà ò dáa ṣe ló ń wọ́ sí bàbá yín Joseph Ayọ̀ Babalọ́lá ó gbàgbàgbàgbàgbàgbàgbà di 1950 something ni Olúwa tún Nàìjíríà ṣe kàkà kó tún ṣe wúṣe ló ń wọ́ sí láyé yín. Bíbélì sọ pé tí Ọlọ́run ò wúwo láti gbọ́ ṣé ẹ fẹ́ sọ pé Ọlọ́run ò gbọ́ ni? Mósè Orímọládé gbàgbàgbàgbàgbà Ọlọ́run tún Nàìjíríà ṣe. Ọ̀ṣọ́fà gbàgbàgbàgbà Ọlọ́run tún Nàìjíríà ṣe. àwọn bàbá Akíndayọ̀ mi tó ní rìdíìmù gbàgbàgbàgbà Ọlọ́run tún Nàìjíríà ṣe. àwọn bẹ́ńsì ìdáhùsà wọ́n gbàgbàgbàgbà Olúwa tún Nàìjíríà ṣe. kàkà kó tún ṣe ṣe ló ń wó ṣe ló ń bàjẹ́ sí lójoojúmọ́ ó worst sí ni lójoojúmọ́. Are you telling me pé àwọn pípọ̀ yóò súnmọ́ Ọlọ́run tó ní tàbí etí Ọlọ́run wúwo gidi kò gbọ́? Etí Ọlọ́run ò wúwo ṣùgbọ́n ẹ̀ ń ṣì béèrè ni tí ò yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ń ṣì béèrè. Ọlọ́run wá fọwọ́ lẹ́rán ń wò yín ó rẹ́rìn. Ó ní ẹ máa wá àwọn dìdìrìn wọ̀nyí ẹ máa wá àwọn òpònú wọ̀nyí. Òun lọ́lọ́run wá ń sọ fún gbogbo yín pátápátá ẹ wá yé yín. Nígbà táwọn èèyàn gbàgbàgbàgbàgbàgbà àwọn current GO àwọn náà tún bọ́ síbẹ̀ àwọn GO àwọn GO Kúmúyì
àwọn G.O. Adébóyè, àwọn G.O. Yedepo, àwọn G.O. Sinagogu, àwọn G.O. Asimolowo, àwọn G.O. Mountain of Fire. Gbogbo yín pátápátá. Ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì wọn, ṣé wọn ò súnmọ́ Ọlọ́run ni? Àbí wọn ò mọ bọ́n ṣe ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀? Kí ló dé tí wọn ò gbà tàdúrà wọn ò ti gbà látọjọ́ yìí pé kí Nàìjíríà ti ẹ̀ dẹrùn bó tiẹ̀ jẹ́ torí àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn nìkan. Kí nǹkan kó dẹrùn fún ọmọdé àtàgbà. Kí ló dé tó nira sí? Ẹ rí pé àwọn tó pera àwọn lẹ́sìn gan tán pera àwọn ní G.O. gan, àwọn fúnra wọn gan, àwọn gan dákún ọ̀rọ̀. Àwọn gan bà nǹkan jẹ́ sí. Ọlọ́run dẹ̀ ń gbàdúrà sí tí ò dá yín lóhùn. Etí ẹ̀ ò dí. Ṣùgbọ́n Ọlọ́run wò yín torí pé ń tẹ́ ń béèrè fún yẹn. Ọlọ́run á ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà pé kò sọ náà ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí ṣọ́ọ̀ṣì yín tó wà ní Kàfàǹchà, èyí tó wà ní Kaduna, èyí tó wà ní Sokoto, èyí tó wà ní Imo, èyí tó wà lówèrì, èyí tó wà ní Enugu, ẹ fẹ́ kó di pé kinní kan òun ni gbogbo yín pápátá. Tẹ́ ṣe kinní, tẹ́ ṣe pẹnu mọ́, tẹ́ ṣe sọ̀rọ̀. Àgbà tí ò bá ti kẹ́hùn sọ̀rọ̀, akẹtàn sáré asákàbàkàbà. Òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Aṣojú ẹ̀, aṣojú mi. Etí Ọlọ́run ò di. Kí ló dé tó ń kúnlẹ̀ tó ń gbàdúrà sọ́lọ́ Ọlọ́run ebi ń pa mí pèsè fún mi. Ọlọ́run á dẹ̀ gbá àánú dìde fún ẹ. In a mysterious way. Wà kàn déédéé rí téèyàn kankan pé ó dẹ̀ ṣe díẹ̀ mo ti fẹ́ báyìí wá nǹkan o. Má bínú sí mi jọ. Sáré bá mi send àkáǹtì ẹ kíákíá kó tó ṣẹ́jú o ti rí 20,000 nínú àkáǹtì ẹ. That is to tell you pé Ọlọ́run sọ fún ẹ pé òun gbọ́ àdúrà. Kí ló wá dé tó ń gbà ti Nàìjíríà tó Ọlọ́run ò gbọ́? That is to tell you pé Ọlọ́run ò ní inú dídùn sí ibi tá ń pè ní Nàìjíríà. This is what the leaders knew. Gbogbo wọn ló mọ̀. Wọ́n fi ayé ti yín, wọ́n fi tún ayé tí wọ́n ṣe. Àwọn ò retí Ọlọ́run. Gbogbo àwọn tẹ́yìn rí bí leader wọn yẹn, they have nothing to do with God. Wọ́n ti ta ayé wọn, wọ́n ti ta ọkàn wọn, wọ́n ti ta fésù, wọ́n ti ta fún Sátánì. Ipe Sátánì o àwa rèé o. Fún wa lágbára jẹ́ ká lò ìdáàrà tó wù wá nílé ayé. O tá bá ti wá kú tán ká wá sọ́dọ̀ ẹ ìbáwò ẹ kó fi iná tó fẹ́ fi jó wa kó jẹ́ gbogbo àgbáńlá ayé ní iná náà mọ́ ti bá máa jó. Dédé wa ló ṣe ṣáàjẹ́ ká jẹ́ ìgbádùn láyé. Ìyìn làwọn ń ṣe. Wọ́n mọ̀ dáadáa pé inú Ọlọ́run ò yọ sí Nàìjíríà. And this is what I'm telling you. Ẹ̀yin tẹ́ pera yín lọ́mọ Yorùbá. Kẹ́ ẹ dìde. Kẹ́ yé jẹ́ kẹ́nikẹ́ni kan yé tàn yín jẹ. Great Friday, thank you, God bless you. Kẹ́ yé jẹ́ kẹ́nikẹ́ni tàn yín jẹ. Stop being deceived. Ẹ yé jẹ́ kán brainwash yín. Ẹ lè rí àwọn dìdìrín kan ní tí Nàìjíríà bá tiẹ̀ pín ṣé Yorùbá ò ní gbógun tira wọn ẹgẹdẹ kan. Ibi tí mo ti rá àwọn olóṣì afọ́fúngbẹ́mu kan. Àjọ wa nu program wọn sọ pé àwọn ìkànnì òun tẹ believe nínú wọn Nàìjíríà òun believe nínú Yorùbá nation yẹn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Sunday tán wọ́n ní ó ń ṣe mo kàn wo títí mi tiẹ̀ kúkú bá wọn argue. It's difficult for me to argue with an idiot. When you know the road, kẹ́nìkan wá máa sọ fún ẹ yí pé ibi tó ń pè ní road yí pé igbó ni ìwọ fúnra ẹ gan wàá máa wẹ nìyẹn wàá máa find it difficult àti argue pẹ̀lú ẹ. Wàá ti mọ̀ pé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ọpọlọ wọn dorí kodò ọpọlọ wọn ti tumble. When someone is telling you pé you believe in Yorùbá nation, Nàìjíríà tó believe nínú ẹ̀ jáde síta kó sọ àǹfààní kan tí Nàìjíríà ṣe fún ẹ láyé ẹ fún mi. Ìwọ tó ń wò mí tó ń sọ̀rọ̀ ìwọ tó ń wò mí tó ń bójú mi òǹdè sọ fún mi àǹfààní kan tí Nàìjíríà ṣe nínú ayé ẹ. Mi sọ ti mọ́mì ẹ mi sọ ti dádì ẹ bàbá tó bí àti ìyá tó bí ẹ. Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àǹfààní kan tó ṣe fún ẹ mo fẹ́ kó sọ fún mi. Ò ń gbé ilẹ̀ Nàìjíríà wọ́n dẹ̀ sọ fún ẹ pé ó jẹ́ ilẹ̀ Nàìjíríà ìwọ náà inú ẹ̀ dẹ̀ ń dùn ilẹ̀ bàbá ńlá bàbá tiẹ̀ tọ́lọ́run jogún fún ẹ. Sọ fún mi àǹfààní tó jẹ́ nínú Nàìjíríà. Orí náà lò lásìkò oró mi mu lásìkò orí mọ́tò ọ̀fẹ́ gùn ó lọ yunifásitì lọ́fẹ̀ẹ́ kò sí strike ńgbà tó lọ yunifásitì kò no sọ fún mi àǹfààní tó jẹ nínú Nàìjíríà tí wọ́n fẹ́ kú nítorí ẹ̀ yẹn sọ fún mi jáde kó sọ. It's a challenge. I'm challenging you. What has Nigeria done for you? Jáde kó sọ. Ajala Oluwatobi, thank you, God bless you. Marius Kenwood, God bless you. Abdulaziz Aminat, ẹ ṣé mo dúpẹ́ o.
ẹ ṣeun. This time mo ń expect gbogbo majority ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ dìde kẹ́ múra, torí pé ibi tó ọ̀rọ̀ dé dúró kò sọ̀rọ̀ pé à ń pẹ̀tù à ń pààrọ̀ ẹjọ́, kò sọ̀rọ̀ ẹjọ́ níbi ọ̀rọ̀ tó délẹ̀. Tó bá délẹ̀ jí fúnra ìdí tẹ̀mí ṣe ń sọ fún yín ni pé in case tó bá délẹ̀ kẹ́ ẹ tó sọjí kẹ́ ẹ tó tají kí nǹkan má ti lọ bàjẹ́. Àwọn pípù yìí mí nìyí gidi o, Fúlàní mí nìyí gidi, wọ́n mí nìyí dọ́ba ni, wọ́n mí nìyí dọ́ba. Òótọ́ lẹ gbọ́ lẹ́nu mi lẹ́ni. Wọ́n gba oríṣiríṣi ọ̀nà, wọ́n gba ṣàríà, wọ́n gba tibí. Ọọ̀ni Ilé Ifẹ̀, kò sí ọba ilẹ̀ Yorùbá tó ń ṣẹgbẹ́ Sultan. Reality lẹ gbọ́. Torí ọba wọn, ọba ẹ̀sìn làwọn ń jẹ níbẹ̀, ọba ẹ̀sìn. Àwọn ò lọ́ba. Ẹni tó ń darí wọn táwọn ń pè ní Ọ̀túnmọ̀dán Fódíò, tó jẹ́ pé òun ló dúró bí olórí fún wọn. Ọ̀tẹ̀ ló dà, ó dìtẹ̀ ní tó fi gba ipò olórí. Nínú iṣẹ́ wọn tán jọjọ gbéra wọn ní Fúlàní, òun tún dìtẹ̀ gba ipò lọ́wọ́ ẹni tó òun gba ipò lọ́wọ́ ẹ̀ ni. Ìyẹn ló ṣe ńgbà tó dìde ogun sí, ó ṣe ra ó wọ ilẹ̀ Nàìjíríà from Futajalon. Ẹ padà síbi tẹ́ ti wá. Thank God pé àwọn Haúsá gan fúnra wọn ti ń dìde sí, wọ́n ti ń pariwo pé enough is enough. But kò sí tó kàn wá pẹ̀lú Haúsá tó ń ṣe enough is enough. Ẹ̀yin làwa ń bá sọ̀rọ̀. Ọjọ́ wo lẹ fẹ́ ṣe lè dá ẹ̀yin ọmọ Yorùbá gan-an? Ẹ ṣe jẹ́ ká jí gìrì. Ṣé bí ìwọ tó bá ní good foresight, tó ní ìran dáadáa, tó bá ríran dáadáa, wọn ò nídìí láti sọ fún ẹ kó o tó mọ̀ pé ibi tí Nàìjíríà ń lọ yìí wàhálà bọ̀. Ìwọ̀nba tí Tinubu lòun ṣe bẹ́ẹ̀ yín kan dìde ogun sí, ẹ dìde ọ̀tẹ̀ sí, kò ní wọlé ní next one, kò ní ṣe. Ta ló sọ fún ẹ pé ó ti ẹ̀dùn máa wá nínú gan? Tinubu tó jẹ́ pé ọmọlọ́mọ pákéjì ara ẹ̀ ni, ó ń pákéjì ara ẹ̀. Ẹ tanra yín jẹ, ẹ mọ̀ pé wọ́n ń tàn yín jẹ, ẹ tàn bẹ́là. Wọ́n ń tàn yín, ẹ ń tàn bẹ́là. Yorùbá, tẹ́ ẹ bá dìde, mo bẹ̀, èmi ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ àdúrà. Ọlọ́run má jẹ́ kán fi wá pàtàn. Wọ́n á ní ẹ̀yà kan dẹ̀ jẹ́ Yorùbá rí o. Òtítọ́ lẹ gbọ́ yẹn. Ẹ̀ ń gbọ́ Haúsá làwa ń gbọ́ tẹ́lẹ̀. Bí eré, ó da Haúsá Fúlàní. Kùrùkẹ́rẹ́. Gbogbo àwọn tó ń darí pátápátá nílẹ̀ Haúsá, àwọn Fúlàní ni. Gbogbo ọba wọn pátápátá Fúlàní ni. Mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà fún yín, ọba tí wọ́n ń jẹ nílẹ̀ Haúsá, àwọn Haúsá lọ́ba, ọba wọn ni wọ́n ń pè ní Sáàkì. That is the title of their king. Báwa ṣe ń pe tiwa ní ọba, àwọn ń pe tiwọn ní Sáàkì. Emir ó túmọ̀ sí adarí tàbí olórí. Èdè Fùfùdé ni wọ́n ń pè wọ́n, èdè táwọn Fúlàní ń sọ náà ń pè ní Fùfùdé. Èdè wọn ni wọ́n fi pe Emir. Kí ló dé tí Saudi tí wọ́n máa pe ọba wọn níbẹ̀ kí wọ́n máa pe ní Sultan? Kí ló dé tí wọ́n máa pe lẹ́míà? Mo ń béèrè lọ́wọ́ yín ni. Wọn ò ṣe máa pọba wọn ní Emir. Kí ló dé tí wọ́n pè ní King of Saudi? King Saad Abubakar. House of Saad. House of Saad. Ọba Saudi. King náà ń pè ọba. Fúlàní wá gbé gbogbo tí wọ́n fẹ́ gbé lé yín lórí. Wọ́n gbé lé yín títí àárọ̀ ọba nílẹ̀ Yorùbá tó yí orúkọ ẹ̀ padà tó lóun ní Emir of Ìwó. Ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ àmúgbó ọba. Ọba tó jẹ́ pé tó bá ròlù igbó tí wọ́n máa ń tó apá mi, tá gbé sẹ́nu tá máa fà á. Níbi tí ìyá jẹ yín dé ní Ìwó ló tòṣì jù ní gbogbo ilẹ̀ Yorùbá, ní gbogbo Nàìjíríà. Ìwó ló tòṣì jù. Torí wọ́n sọ categorically ní pé nígbà tí Àkànbí, tí Rashidi tó fẹ́ lọ mú wá láti Amẹ́ríkà, bí Canada náà ti lọ mú wá, wọ́n ní dọ́là ló ń fún wọn lẹ́yọ tó ló ń pín dọ́là kán bá lè sọ òun dọ́ba. Torí ìṣẹ́ tó ti ṣẹ́ wọn ní Ìwó
torí tí ìbá ṣe pé ìṣẹ̀ṣẹ̀ yín ayé yín ta ni kò yẹ kẹ́ fi irú Rashidi kò yẹ kẹ́ fi irú ẹ̀ kẹ́ pè lọ́ba. Ó gbójú mi dáadáa rà tó bá wù yín ni mo èmi ò rányàn in a battle for freedom in a war it's either you are being killed or you kill somebody. Èmi ti múra yín mo dẹ̀ ready fún yín. Irú Rashidi yẹn ẹni tó yẹ tó jẹ́ pé gáràjì ló yẹ kó wà. Ẹ̀yin oríṣi àti wá ẹni pé ìwà ọmọ gáràjì ló ń wù. Ìwà ẹni tí ò níran ẹ ti mọ̀ pé àwọn Fúlàní ló bá ìyá ẹ̀ sùn. Òun níjà ti sọ fún yín ìran Fúlàní ló bá ìyá ẹ̀ sùn. Ẹ wádìí dáadáa ó lè jẹ́ mọ́fìtì gan ló dò ìyá ẹ̀ mọ́fìtì ìwó yẹn ó lè dóhun ló dò ìyá Rashidi tí Rashidi tó fi lóyún tó fi bí Rashidi. Ìdí tẹ́ ṣe ráwọn méjèèjì tán ṣe rẹ́ nìyẹn ẹ̀jẹ̀ lórùn kanra ẹ̀gẹ́ kẹgbẹ́ fún wọn. Ọmọ àlè ni mo sọ ògbẹ̀nu mi nílẹ̀ Yorùbá bó ṣe ń dojú gbogbo nǹkan rú nílẹ̀ Yorùbá tó ń dà lúrú Ọlọ́run á da ilé àtọ̀nà ẹrú. Kò sí tó ń jẹ́ ṣàríà nílẹ̀ Yorùbá ẹni bá gbé ṣàríà tó bá gbìyànjú ẹ̀ àjọ máa ta tán ni. À ń sọ ẹni wíyẹ tá a bá rí tá a bá tẹ etí wa tá a gbọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan tá a mọ tẹ etí mi tí mo gbọ́ ipe wọn ní níbi báyìí wọ́n ṣe ṣàríà níbẹ̀ tàdá ti bọ́n tọkọ tàdá la máa fi tú yín ká lọ́jọ́ náà. Ẹ̀yin tẹ́ ń ṣe dájọ́ yẹn orí yín kọ́kọ́ róòlù nílẹ̀ reality lẹ́gbọ́ yẹn. I'm a peaceful person but lórí eléyìí ó dàbẹ́ ni pé níbi tá a bá dé gẹ́ẹ̀ ó ti kọjá ọ̀rọ̀ peaceful kò sí peacefulness mọ́ torí ẹ̀yin fúnra yín ẹ̀ kì í ṣe peaceful person. Reality lẹ́gbọ́ yẹn. Anywhere nílẹ̀ Yorùbá ni mo sọ mi sọ pé lẹ́kìtì nìkan mi sọ pé lọ́yọ̀ọ́ mi sọ pé lọ́ṣun mi sọ pé londo state ibi tá a bá ti gbọ́ pé pam wọ́n máa ń practice ṣàríà ń bẹ̀ tí mo a ti sọ fáwọn èèyàn ẹ máa bá wa fojú sílẹ̀ anywhere tá a bá gbọ́ pé wọ́n ti ń ṣe é a máa yàwọ̀ bẹ̀ ni kí gọ́ọ̀mẹ̀ntì tètè tẹ́ ẹ bá ti fẹ́ kí ìlú dàrú gọ́ọ̀mẹ̀ntì fúnra wọn káwọn fúnra wọn gbé gbèsè anywhere tẹ́ bá ti gbọ́ ipe wọ́n ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ṣàríà kẹ́ fúnra yín kẹ́ apprehend gbogbo wọn kẹ́ arrest wọn láìpẹ́ ọkàn tẹ́ ẹ bá ti ṣe àfúrà bàbá yín da ìlú yẹn rú pàtí ò bá ti serious of mind nílùú ẹ mà pé yes this is what we don't want. Yorùbá land is a nation of many religions. You cannot impose a certain religion on us. Àti sọ fún yín ti pé wọ́n máa Islamize yín ẹni ká gbẹnu lọ kò délẹ̀ kò sójú yín báyìí ẹ̀kọ́ ò máa sójú mímu. Bóyá lẹ mọ̀ pé ṣàríà ò lè mutí nínú òfin ṣàríà ò lè mutí ò gbọ́dọ̀ ní woman friend ò gbọ́dọ̀ ní girlfriend ò gbọ́dọ̀ ní man friend tó o bá ní wọ́n lè pa ẹ́ ò gbọ́dọ̀ jí nǹkan bóyá n tó o jí by mistake or by you are not just happy ebi condition ló tiẹ̀ débẹ̀ kò sí n tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa bẹ apá ẹ̀ wọ́n á bẹ apá ẹ̀ kìíní wọ́n á bẹ kejì wọ́n á bẹ kẹta wọ́n á bẹ kẹrin wọ́n á bẹ́sẹ̀ méjèèjì tó o bá mutí wọ́n á lẹ̀ ẹ́ lóko àwọn òrùn kì í nàyàn ní ẹgbà kékeré tó o bá mutí wọ́n lè sọ pé kán lọ nà ẹ́ ní 100 ẹgbà 100 kó o tó jẹ 50 gan wàá ti kú wàá ti dọ́nà òun kó o tó jẹ ẹgbà 50. Mo wo fídíò ọmọ kékeré kan I think ọmọ yẹn ọmọ 14 years ṣé 14 àbí 12 wọ́n gbọ́mọ yẹn lọ sí ilé ọkọ at the age of 12 ọmọ wa sá wá láti ilé ọkọ sá wá sí ilé bàbá àti ìyá ẹ̀ yí pé bóyá wọ́n ti fẹ́ fokó ba yí ẹ̀ jẹ́ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí wọ́n fẹ́ fokó ba yí ọmọ jẹ́ at the age of 12 ọmọ bá sá kúrò ńbẹ̀ ó sá wá sí ilé bàbá àti ìyá ẹ̀ bàbá àti ìyá ẹ̀ ló gbé lọ sí Sharia court ibẹ̀ náà ti ní kán na ọmọ yẹn lẹ́gba 50 ara ọmọ yẹn ń ṣí bí eléyìí ni ó ń ṣí ọmọ obìnrin ọmọ 12 years ara ẹ̀ ń ṣí mo wo fídíò yẹn ara ẹ̀ ń ṣí ní ọwọ́ nínà irú Sharia yẹn lẹ́yìn wá nílẹ̀ Yorùbá
láyé kò jọ kò sí tó jọ. We will never take such. Ní tolerate ẹ anywhere mo tó sọ nílẹ̀ Yorùbá tá a bá gbọ́ pé wọ́n ti ń practice yẹ. A máa gbogbo yín a máa lù yín àlùdé a lù yín dé àfisọ́ tàn Sókótó fúnra ẹni tó ní sàríà wọn a nà yín dé ọ̀dọ̀ ẹni. Saudi Arabia gan tó ní ẹ̀sìn Islam gan wọn ò ṣe sàríà ń bẹ wọn ò ṣe sàríà. Christian wọn àmì náà ṣé kò sí ni ṣé wọ́n ní kò sí Christian ní sàríà ni àbí wọn ò ráwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe níbẹ̀ mélòó nínú wọn ni wọ́n gé orí wọn dànù wọ́n wà dáadáa wọn ẹlẹ́sìn àbáláyé wà ń bẹ tí wọn ò kì í ṣe Islam. Wọn ò ráwọn ọmọ Saudi Arabia tí wọ́n jẹ́ Christian ni yes wọ́n wà dáadáa tẹ́ ẹ bá mọ̀ wọ́n wà ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ kí anybody ẹ fẹ́ kí gbogbo everywhere kó jẹ́ Islam ẹ̀sìn burúkú ẹ̀sìn apààyàn ẹ̀sìn elépè ẹ̀yin elépè èpè nìkan lẹ mọ̀ sí. Wàsíù sọ pé wọ́n ganu sílẹ̀ sẹ́yìn ò ganu èpè lẹ́bẹ̀ sí ní gbọ́mọkùnrin yẹn ṣẹ́ ẹbẹ̀ sí ní ṣẹ́pè fún ẹ̀ ń ṣẹ́pè fún ọmọ ẹ̀ àtẹni tí ò sí ń bẹ̀ ṣé irú ẹ̀sìn yẹn lẹ̀ ń pèèyàn sí. Ẹ̀yin burúkú yìí tó o bá wà nínú ẹ̀sìn Islam tó o tètè kúrò ń bẹ̀ ọ̀run iná ẹ Ọlọ́run bu petrol sí lọ́wọ́lọ́wọ́ bá ẹ ń dáná ẹ lọ́wọ́ iná tó ti máa jó iná jáànámọ̀ àbí jáàmọ́mọ̀ náà kó tètè sá kó di etí ẹ mú torí ẹ̀sìn tí wọ́n tó rò pé ó jẹ́sìn yẹn inú iná ló lídìí ẹ lọ inú iná ló lídìí ẹ lọ inú tí ẹ ń dùn rò pé ó wà nínú ẹ̀sìn kan ẹ̀sìn burúkú. ẹ̀sìn ìkà ẹ̀sìn èpè kàn máa gbé ẹ ṣe pé everything about them ẹ rí i pé it is just highly disgusting. Ẹ wo gbàtọ́rọ̀ ta ni Ọlọ́run ṣẹlẹ̀ bó ṣe ń bú pásítọ̀ tó I'm not saying this because I'm a Christian bó ṣe bú pásítọ̀ tó ní Nàìjíríà bó ṣe bú wọn tó pásítọ̀ mélòó lẹ gbọ́ tó jáde tó lọ gbé àwọn tó bú wọn ṣépè gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú mi ikú lápá yín ẹ tí òfò tọmọtọmọ ni ẹ ṣe gbà pásítọ̀ mélòó ló dánrú ẹ wò rí wọn ò ní ṣe é torí yẹn gangan náà ń pè lẹ́sìn ẹ̀sìn àlàáfíà ó ní àlàáfíà fẹ́yìn tẹ́ ẹ fi mí ré kò sí it is God. Ẹlẹ́ran ara ni a lè ṣe pé bóyá àṣẹ ẹran ara ò ká wá pé bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ rí i pé ìkà ló pọ̀ jù náà tó pera wọn láfa àwọn olórí Ìsìlámù ẹ̀sìn burúkú ẹ̀sìn kẹ́sìn ẹ̀sìn apààyàn ẹ̀sìn elépè. Ìkan tí ẹ wà ní sàkání mi ó ṣe pé jù ó burú jù ìmáàmù ló dẹ̀ pera ẹ o mi ìfẹ́ sọ̀rọ̀ torí tí n bá sọ̀rọ̀ jù báyìí inú á máa bí mi sí ni inú lè bí mi kí n dárúkọ ẹ̀. Ó ṣe pé jù ó burú jù wọn ò ń gba iwájú mọ́sálásí wọn ò ń gba bẹ̀ kọjá asọdogun asọdọ̀ràn ni wọn ò gbọ́dọ̀ jòkó sí ẹ̀gbẹ́ mọ́sálásí ẹ̀kan tí ẹ̀ ṣeré kó tẹ fóònù lásán ogun ní ọ̀ràn ni ìmáàmù ló pera ìránṣẹ́ Ọlọ́run. Irú ẹ̀sìn wo nìyẹn? No wonder ẹ wo bàbá Adébóyè ìjọ tẹ ti ń bú bàbá yẹn ìjọ wo ló jáde síta tó wá ṣépè fún yín rí? Ọjọ́ kan tí mo ní sí bàbá fìbínú sọ̀rọ̀ tó sọ̀rọ̀ bí èpè òun ni eléyìí tẹ ṣe recently táwọn kan lọ gbé bàbá yẹn tó fi AI tó fi generate fọ́tò bàbá tán wá gbé kínní aláàjì sí lórí tán múra fún bàbá bíi aláàjì. Bàbá ní ikú rẹ̀ òun ò rí bí lọ́wọ́ ṣe ìsìláàmù àwa ṣàlájì lòun àwa dà ẹ̀yin tẹ́ ẹ ṣe léyìí ẹ tẹ̀ ti múnú bí òun kọjá là bàbá ṣépè fún wọn láti jọ́ tí mo ti dé ayé mi first time tí màá gbọ́rú ẹ̀ yìí torí pé kó bá ṣe légún náà tàgì bàbá mọ́ ó ṣeé ṣe gan kínú mọ̀ bí bàbá kí bàbá mọ̀ ṣépè torí bàbá fúnra rẹ̀ ó ṣeé ṣe nínú ìgbòǹgbò ìdílé bàbá kan mọ́ àwọn eléégún kan tàbí kejì inú ilé bàbá gan tí bàbá ti jáde wọ́n á lóòṣà tí wọ́n ń bọ́ ń bẹ̀ bàbá ò ní bínú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ á kàn wá láwọn aláìmọ̀ kan ṣùgbọ́n torí pé bàbá mọ̀ pé ikú tó ń pani tó panirun tó ìsìláàmù láyé òsì ó ní bàbá ṣe fi gbé bọnu tí bàbá ṣe kígbe tó fi ìbínú sọ̀rọ̀ burúkú sáwọn tó ṣe fi fídíò yẹn síta. Bàbá ò ṣe pè rí láyé mi ò gbọ́ rí àyè tẹ́ ń wò mí ẹ sọ òótọ́ fún mi nígbà tán ti ń bú bàbá ṣé wọ́n bú rí ṣé bàbá ṣe pè síta rí
ẹ̀yin ìkà ẹ wá fẹ́ fi tipátipá ilé ẹ fẹ́ ṣe ṣàríà níbí ẹ tanra yín jẹ ẹ gbìyànjú ẹ wò tá a bá ní mọ̀sí wọbi tẹ́ ẹ wà ká da gbogbo bẹ̀rù ká jọ sára wa ládàá rẹ́kẹrẹ́kẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Àjàní Bello nígbà tó wà láyé ó ní ẹ̀já máa para wa á para wa jìnnàjìnnà ni ẹ wá ní rèmi pa èmi ni màá pa yín èmi á pa yín jìnnàjìnnà ni kò sí tẹ́ fẹ́ ṣe reality lẹ́gbọ́n yẹn ẹ̀yin kà gbogbo wọ̀nyí ṣe rí kí n tó máa lọ́ndè mi ẹ̀yin ọmọ Yorùbá lèmi ń bá wí ẹ̀yin ọ̀dọ́ Yorùbá tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ mọ̀ lẹ́ni pé wàhálà ń bọ̀ òun mo ṣe ń tẹnu mọ́ fún yín olóyè Sunday Ìgbòho ti sọ̀rọ̀ ó ní ẹ wo ohun tó ń bọ̀ yìí ṣùgbọ́n dìdìrín dúró bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yẹn kí lè Sunday mọ̀ kí ló jẹ́ kí ló ń ṣe ọmọlọ́mọ ti sọ̀rọ̀ ó kù sọ́wọ́ yín ẹni bá létí ni kó gbọ́ ohun tẹ̀mí sọ ẹni tó bá dẹ̀ wù nínú yín kó má gbọ́ tó bá délẹ̀ tán gbogbo wa ló jọ máa kàn ṣùgbọ́n àwa tá à ń kígbe fún yín èmi mọ̀ pé bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ á ṣàlàbò lé wa lórí kò ní jẹ́ kọ́wọ́ wọn ó ká wa torí a kígbe fún yín ọ̀rọ̀ ṣẹ̀ǹbọ̀ ìkún omi dé Nóà nìkan àti ìdílé ẹnìkan ló ṣèfì bọ́rọ̀ mi ṣe máa rí nìyẹn àti gbogbo àwa tá à ń pariwo sétí yín lénìí ẹni tó bá létí ni kó gbọ́ ohun tẹ̀mí sọ bó bá wù ẹ́ má dẹ̀ gbọ́ Yorùbá ẹ lọ múra ẹ wo gbẹ bíwì ẹ kí lẹ tún fẹ́ kàn fi sọ̀rọ̀ fún yín ẹ wo àwọn Boko Haram tí wọ́n mú ní Iléṣà níbi tán ti ń practice bọ́n ṣe fẹ́ ju bọ́ǹbù Yorùbá síbẹ̀síbẹ̀ ẹ nírọ̀ lápá níbi tán ti ń rehearse tán practice bọ́n ṣe máa di bọ́ǹbù mọ́ra bọ́n ṣe máa lọ jù lójú ayé yín ẹ tí ì kú o ní ilẹ̀ Yorùbá Boko Haram ISWAP wọ́n kúnlẹ̀ Yorùbá àwọn oríṣiríṣi terrorist group nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ń ṣe lẹ fọwọ́ lẹ́ran tẹ́ ń wò ná anú yín ṣe mí tó bá délẹ̀ òkè òkun tí inú yín dùn sí tẹ́rù pé máa sá lọ ibẹ̀ kan náà ti ń dá yín padà wálé yìí ẹlòmíì nínú yín wọ́n á dì sínú ṣaka ńgbà bá máa gbé dénú Nàìjíríà wọn ò ní ríbi já sí inú òkun ni wọ́n lọ dà yín sí wàláì Ọlọ́run ńgbà tí wọ́n bá ti rí ilẹ̀ já yín sí tí aeroplane wà oh God aeroplane wà lórí òkè kò rí bí drop sí nígbà wọn bá sásọ̀tún sásòsì tí ó dẹ̀ lóye wákàtí tó gbọ́dọ̀ fi dúró wọ́n wá bá yín ju okùn láti inú aeroplane wọ́n á dà yín sókun wọ́n á dà yín wọ́n á tìpù yín sínú omi ẹ wàá dóúnjẹ fẹ́ já wọn ẹja jẹyìn àjẹyó àjẹṣekù bẹ̀ǹkẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gbọ́ ni ẹ dúró lórí ilẹ̀ ẹ jẹ́ ká jọ ja ìjà yìí kẹ́ múra ẹni kẹ́ jápa ẹbí bá ti jápa ó ti parí ẹ ti ń jápa lọ báyìí wọ́n ti ń jápa yín bọ̀ ẹ jápa lọ wọ́n ti ń jápadà jápadà ní eléyìí tó wà níta báyìí kò sí jápa mọ́ ó ti di jápadà àánú yín ṣe mí Fúlàní wọ́n fi hàn yín ní gbogbo ọ̀nà in every part every way every means náà ṣe ń fi hàn yín pé àwọn máa gbalẹ̀ iṣẹ́ inú yín ń dùn ẹ̀ ń rẹ́rìn ẹ̀ ń bóyín àánú yín ṣe mí ìgbọ́ àánú yín ó ń ṣe mí finally kí n tó máa lọ anywhere tá a bá ti gbúrò in tó ń jẹ́ ṣàríà nílẹ̀ Yorùbá ẹ máa retí ogun àmúra yín bọ̀ tòrọ sọ́nà pé tẹ́ bá ti ẹ̀yin tẹ́ ń ṣe ṣàríà yín wọ́n ẹ láwọn sójà tó máa ń kó bọn dání níwájú ibi tẹ́ ti ń ṣe ṣàríà yín o bí irin bá kanrin ìkan tẹ̀ fún kan ni ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì mo mọ̀ pé tèmi lẹ máa rí dìmú o ṣùgbọ́n kò kan yé ẹ dìmú àwọn tó ń dàlúrú pẹ̀lú ṣàríà tipátipá ẹ rí wọ̀nyẹn àrẹ́sì ẹ rí kankan ṣe o èmi ni kẹ́ ẹ wá tájẹ́ẹ̀tì èmi ni kẹ́ ẹ fókọ̀s kò ní dà fún gbogbo yín papọ̀ ẹ máa bọ̀ Ọmọlúkà ni mo ń jẹ́ ẹ̀pín ètò yẹn kò ní yẹ yín ẹ sọ fún Sultan pé mo sọ fún pé tó bá kọjá yìí ẹ a máa lọ gbé orí ẹ láti Sókótó á gbé wá sí ọ̀dọ̀ kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ kọ́ ní fi kó máa tẹ̀ mọ́lẹ̀ kó máa fi sọ̀kalẹ̀ lórí ìtẹ́ bẹ́ẹ̀ ni á gbé orí ẹ láti Sókótó wá sí Ifẹ̀ ẹ gé ẹ sọ fún bẹ́ẹ̀ pé n ta aṣọ rèé a máa gé orí ẹ láti Sókótó á gbé wá sí Ilé Ifẹ̀
bẹ́ẹ̀ ni agbára débẹ̀ kò ní yẹ gbogbo yín papọ̀ ẹ pé tó dáradára.